bẹ́ẹ̀ bá gbalẹ̀ bẹ́ẹ̀ oríṣiríṣi ìrànní mọ̀ rí ìlú wo ni rí ìlú social media country kan ni social media ìlú kan ni bẹ́ẹ̀ bá tó bá fẹ́ wo ayé níbẹ̀ ni kọ́ gbalẹ̀ àti kọ́kọ́ lé síbẹ̀. yóò máa rí gbogbo ayé. ṣé wàá rọ́ọ̀bà àlù social media mo láìkì ọba ni ẹni kí ló dé tí mo fi láìkì àwọn náà lọ́ba ẹni kí ló dé tí mo fi láìkì ọba àmọ́ ṣé pé kọ́lá kò ní fọ́ọ̀mù ọba àlọ́ kọ́wọ́ bọ̀ náà kọ́dà ọba àlù social media onípe lọ gbé wa kí ló wá débẹ̀ abáyọ̀ islam. ala nari ilmalẹ̀ hama. bẹ́ẹ̀ni eri iná wọn tún wá máa lélẹ̀. gbogbo eri iná lọ́wọ́ ẹ̀wọ̀n rẹ̀ ń bẹ̀ dé abáyọ̀ islam ẹ̀jẹ̀ sọ kí ni kan fún yín injọ́ àlìkìyàmọ̀ gbogbo ìjọba wọn kọjá. wọ́n mọ̀ kọjá. wọ́n mọ̀ kọjá ìjọba ìbò wọ́n kọjá ń bẹ̀ torí pé wọ́n sì díẹ̀ fàyè wọ́n gbìyànjú fàyè wọ́n tún èyí tá à ń lò lọ́wọ́ yà wọ́n náà wọ́n ṣe àbò orí kan sí ìjọba àwọn lárúbáwá sọ kí wọ́n tọ́jú ìlú ẹ̀wù Saudi wọ́n sì gbogbo ẹ̀ àtolówó àtọlọ́lá. báwọn ìbárẹ̀ èèyàn bọ́ tún òré èèyàn fún lówó wọ́n máa sọkún. wọ́n máa sọkún ni lọ́dọ̀ tí wọ́n kìí ṣe ń bí ẹ̀yìn lẹ́rìlẹ́èdè kan àwọn jíwó kó ni àwọn aláṣẹ wọn àwọn tó bọ́ aṣọ tọ̀hún lẹ̀ àwọn náà wọ́n tún wá wọ agbádá àwọn tó bá aṣọ tọ̀hún lẹ̀ wọ́n tún wá wọ agbádá àwọn èyí tí wọ́n jí kó ń bà wọ́n wọṣọ tọ̀hún wọ́n tún wá máa réèkì ti alágbádá nísìn ní stéètì táwọn. bẹ́ẹ̀ náà bá sì sàárẹ̀ ńlú èbó tó fi kú àwọn máa sọkún ni. àwa ń pa ni. èpè kí ló dé tẹ́ná fi kú. wọ́n ti dira nísìn wọn lọ ọgbẹ́ gbogbo ntọ́sẹ́gun nugbó ni wọ́n pa. ní gbogbo jẹ́ ń sànú kí ni. àbáyọ̀ islam ìlú kan bẹ bẹ́ẹ̀ bá gbalẹ̀ bẹ́ẹ̀ oríṣiríṣi ìrànní mọ̀ rí ìlú wo ni rí ìlú social media country kan ni social media ìlú kan ni bẹ́ẹ̀ bá tó bá fẹ́ wo ayé níbẹ̀ ni kọ́ gbalẹ̀ àti kọ́kọ́ lé síbẹ̀. yóò máa rí gbogbo ayé. ṣé wàá rọ́ọ̀bà àlù social media mo láìkì ọba ni ẹni kí ló dé tí mo fi láìkì àwọn náà lọ́ba ẹni kí ló dé tí mo fi láìkì ọba àmọ́ ṣé pé kọ́lá kò ní fọ́ọ̀mù ọba àlọ́ kọ́wọ́ bọ̀ náà kọ́dà ọba àlù social media onípe lọ gbé wa kí ló wá débẹ̀ bọ́n bá yíyan kò sí tọkọ bàlú ní òjò ọmọ dásìn kankan jẹ mọ́ gbogbo ohun tẹ́ ń ṣe lù rẹ̀ ń owó ń bọ́ sọ́dọ̀ tiẹ̀ ẹ bá a máa para yín lórí gíní kò ní pé káì ẹ má gbogbo tẹ́ ń ṣe owó ń bọ́ sọ́dọ̀ tiẹ̀ ìlú social media nù ni. ìwọ ọlọ́run nàìjíríà wà ní ìjọba máa kọjá lọ wọ́n máa kọjá lọ àfẹ́wà islam ìlú kan bẹ erílẹ̀-èdè kan bẹ àfẹ́wà islam ìlú kan bẹ sẹ́ erílẹ̀-èdè kan bẹ báwa bá ti dókè àṣìláṣì báyìí gbogbo àwọn aláṣẹ wọn lẹ́yìn mẹ́ta àbí mẹ́rin nínú àwọn títí ń rú lùlù àwọn ni wọ́n escape gbogbo àwọn tó kù di sin lẹ́rìlẹ́rìí tá à ń sọ yìí. wọ́n ń gbọ́dọ̀ àwọn ajá sí. asfali. wọ́n bọ́ bẹ̀ ni gbogbo wọn jà bẹ̀ ni. káàdà alárọ̀ bíkà àti makidiya wọ́n bọ́ bẹ̀ ni àwọn ìjọba orílẹ̀-èdè tí ń sọ yìí torí wọn ò ṣàánú. a jẹ́ pé wàá sí wa dá báyìí kó tó dijọ́ náà ẹ yí padà. kí wọ́n yí ẹ yí padà. ẹ má jíwó kó mọ́. ẹ ṣètò security kó dáa. àbáyọ̀ islam kí ló tó báyìí kí nàìjíríà tó báyìí ká má ní pléènì ẹdúró ẹdẹkùn ẹ fi yé wa o tó kò yí tẹ́ ń gbé ni wọ́n kà ń kọ́. à ń rẹ́ǹtì ẹ ni ẹ̀yin dé ẹ̀yà pọ̀tùkẹ́rì nàìjíríà ṣe kẹwàá bíi mẹ́rin. mérò bẹ́ẹ̀ wà láàkọ́ sí ni. wọn kò tí wà ní. wọ́n ti páfúká. wọ́n sọ fún àwọn tí wọ́n máa lẹ kí wọ́n lẹ nàìjíríà mọ́. Abidjan ń bẹ̀ ń téèyàn lè rìn lọ bí ọba sábúrú Abidjan ń bẹ̀ ń pléènì wọn Côte d'Ivoire Côte d'Ivoire Côte d'Ivoire bẹ́ẹ̀ ti máa rìn ní. wọ́n tó kalẹ̀ ni. ẹja wa náà ọ̀rọ̀ àti wa àwọn ètí ilẹ̀ rà báyìí. ntara ń bẹ ńlẹ̀ àní security kò kúrò ọkọ̀ dáná. kébi ó sì kọ́kọ́ lọ. ẹja sọ̀rọ̀ ní nàìjíríà ní security ní àbíkílẹ̀ ń gbé wọn ní dé. ẹgbẹ́ yẹn bá ń bọ̀ láti ìlú kan ní tọ́ba ṣe pẹ́rẹ́ tọ́ba ti lè wọ́rùn lọ́rọ̀ yìí ọ parí èyí ò tó bẹ̀ lórílẹ̀‐èdè mi. àwọn ni wọ́n ń yẹ̀ wá wò àwọn tán ni wọ́n máa mú àwọn onígbó àwọn kan nù lórílẹ̀‐èdè kan wọ́n yà wọ́n ọmọ wọn pé ẹ máa mú àwọn tẹ bá gbólápò wọn wọ́n sì ń kó gbólápò wọn àwọn náà sì ń sáná sí. lórílẹ̀‐èdè kan tún nù. ẹ máa rí nǹkan wò fa. èmi máa ń wo nǹkan ẹ mọ̀ sọ fún yín bẹ́ẹ̀ bá ti wo nǹkan yín máa pè yín. ẹ ráyè gan. mọ ráyè o erílẹ̀-èdè kan bẹ gbogbo àwọn aláṣẹ wọn eré wọn ti dàrú ó yàtọ̀ sí nàìjíríà wáyà yín tẹ́lẹ̀ tí wọ́n pé. àtẹ bá ti ẹ bá wọ wo tẹ́ ń lẹ́ ń sọ yìí ẹ ní rí wí. erílẹ̀-èdè tá à ń wí yìí àwọn a máa kó owó jẹ ni sínétọ̀ wọn akówó jẹ ni gbogbo ntọ́ nọ́mbà tí ń wá níbi tí ó ti kó jẹ ni. yóò mọ̀ sí kọ̀ọ̀kan o. láwọn orílẹ̀-èdè tá à ń wí yóò mọ̀ sí kọ̀ọ̀kan o. wọ́n kọ̀ọ̀kan o wọ́n ti àní ẹ má máa sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ má
àfáà ẹwà Islam kí ni ń jáde wọ́n ń gbọ́. àfáà ẹwà Islam àwọn mínísítà wọn paruparu àwọn gómìnà wọn randurandu àwọn tí aláwọn ń jẹ eléri ní erílẹ̀-èdè tá à ń sọ yìí ooo rédèrèdè ni wọn àwọn ọmọ wọn nìkan alẹ́ ní erílẹ̀-èdè kan bẹ́ẹ̀ ni wọ́n ń pè ní ewuletu first. ẹ méje bá yín pè yín o. ewuletu first. ewuletu first. Yorùbá lẹ sọ ewuletu first. ní mo fi ní ẹ méje pé. ọ̀nà àwọn kìnìún lọ́hùn ni ọ̀nà àwọn friends lọ́hùn ni. ewuletu first. ewuletu first. mo ti rí i. sẹ́ni kó jọ ewuletu first. eléri erílẹ̀-èdè wọn tún wá fẹ́ fi ọmọ rẹ̀ síjọba ọlọmọ wọn jẹ gómìnà òun bàbá ń rúùlù lọ́wọ́ ni òun ni pírẹsidẹǹtì wọn. ẹ̀yin rẹ̀ dànù. ẹ̀yin rẹ̀ bàjẹ́ àbọ̀dà ọwọ́ lóun ó tún fọmọ òun ṣe ẹwọ náà ẹwọ orílẹ̀-èdè táwọn yìí ti rin ewele to first country ẹwọ bí wọ́n ti rin ọmọ òun náà yìí tún ṣe rádaràdaràdarà yóò tún jẹ gómìnà. àmọ́ ẹ mọ orílẹ̀-èdè púpọ̀. àìní wọn kà ní abẹ́yẹ Islam ọ̀rọ̀ ni ẹja máa bá kí. siratun jisiru mudan ala nari manahama. ó ní bò ní ṣe là níbẹ̀ ìwà ń wá pé bò ní ṣe là ń bẹ̀ ó ní fáwọn àjẹ tó ha fi tarki shahawati mo wá lọ bá mi ti là ń bẹ̀ ní kí n fi gbádùn ayé lẹ̀ ọmọ gbádùn yẹn ẹsẹ ọtí eléyẹ dá sí káwọn ọmọbìnrin wá ẹrún wọn ẹ máa wò wọ́n rú o. lòtẹ́ẹ̀lì ìtẹ́lẹ́ǹjì sí ọlọ́run lòtẹ́ẹ̀lì wọn mú fásitì owó wọn àpò wọn ń gbáyà báyà ní títọ́ náà wọ́n ṣe kó owó fásitì bọ́ la ilaha illallah àní wọ́n lè jà mí wọ́n lè jà mí rí ẹ̀fẹ́ tó tébù wá ní mẹ́wájú wa tí wọ́n jẹ́ bí wọ́n ti ń gbádùn àwọn náà wọ́n ń jẹ́ abẹ́rẹ́ Islam ẹ̀ ń jẹ gbòtí ká tẹ́lẹ̀ kápọ̀. ọlọ́run bí wọn ó ní mo wá wò yìí hùn mo wá tùbẹ̀ mi wá rí i pé ibi kí n rí ni pé ibi kí n ti là níwájú ọlọ́run ni pé kí n fi gbogbo gbádùn ìwọ̀n yín lẹ̀. abẹ́rẹ́ Islam ó ní wàtò lẹ́pítọ̀ hubba Allah ta'ala fi dunya ìwà ń wá ìfi ọlọ́run láyé ní kọ́lọ́ wọn máa fẹ́ràn mi ó ní wà ìwà fọwọ́jẹ́tuhu fi dhikrillahi ta'ala mo wá lọ bambi kí mi náà máa ti ọlọ́run. gbogbo gbà ẹnu rẹ̀ ò ní dúró. ẹnu dọ́mọ dákọ̀ ọlọ́run ní afẹ́ wa Islam. tọ́ wàtò lẹ́pítọ̀ àáfíà fil majami' ó ní wọ́n ń wá ìlàlàáfíà níbi kó wọn ọmọ àmàjámi kó wọn ọmọ súnmọ́bìnrin. àlàáfíà wà ń bẹ. ọlọ́run òun wá àlàáfíà ń bẹ ó ń torí pé wọ́n sọ pé exercise ni olóhùn wà ń bẹ ó ní àmọ́ fọwọ́jẹ́tuha fil azalati mo wá lọ rí pé kí n yẹ̀yẹ́ rẹ̀ kí n nalẹ́ wọn ojú ṣiṣẹ́gbẹ́ kan. ọba ti pọ̀ àárẹ̀ ni. ọba kọ èèyàn sáré náà ni. wàtọ́láptò nura kalbi filimawaas ẹ̀ ń wá ń wá ìmọ̀lẹ̀ ọkàn kọ́kàn mi ó ní ìmọ̀lẹ̀ níbi kí n máa gbọ́ wá sí wa qira'atil Qur'an àti bí kí n máa kí al-Qur'ani ó ní àmọ́ fawajadituha fi tafakkuri wal bukai. Allah. ó ní màá wá rí pé níbi kí n máa ronú sọ̀rọ̀ Ọlọ́run kí n sì máa sunkún sọ̀rọ̀ Ọlọ́run ó ní màá wá rí pé ibẹ̀ ni kí ìmọ̀lẹ̀ ọkàn tí ń wá níbẹ̀ ló wà. tọ́ níparí kataba Salman al-Farisi ila Abi Darda Salman al-Farisi ọkọ ìwé sí Abi Darda nígbà tí ń bẹ ní olórí ńgbà ọkọ lẹ́tà tán tó kí tán ó ní amma ba'd lẹ́yìn náà. فإنك لن تنال ما تريد إلا بترك ما تشتهي ó ní wọ̀gá ó lè rí n tó ń fẹ́ àyàfi kó o fi tí ń bá ń ṣe ọ́ lójú kòkòrò kò filẹ̀ gbogbo tí máa ń ṣe ọ́ lójú yìí ọ́ pàtì. ولن تنال ما تعمل إلا بالصبر على ما تكره. Allahu Akbar. ó sì lè rí gbogbo ohun tí èrò rẹ ó lè rí gbogbo ẹ̀yẹ́jú àfi kó pẹ̀lú sùúrù lórí kíni alama taqra'u lórí ntọ́kàn rẹ̀ bá kọ́ ó sì sùúrù lórí ẹni. falyakun kalamuka dhikran jọ̀rọ̀ rí ọmọ jọ̀rọ̀ tí wọ́n máa rántí ní dáadáa. wasumtuka fikran ìdákẹ́ rẹ̀ báyìí jẹ́ ọmọ jẹ́ ìrònú nípa ọ̀rọ̀. wa nazaraka bi'ibara wájẹ́ bó bá ń wo kaba yìí kọjá nǹkan àríwòye. fa inna dunya tataqallabu. ó ní wa Abu Darda yìí ayé mà ń yí mà ní ẹnìkan mà ní lánàá ẹnìkan mà ní lónìí. Kalikura. Fatayi mà ní lẹ́jọ́ ní Kwara State. bẹ́ẹ̀ni. Abdulrahman Abdulrazak ni wọ́n wà ń bẹ̀ nísìn ẹnìkan ní tó wà ń bẹ̀ lọ́la. ó ní báyé tí ń yí nù yóò máa yí náà ni. wa bahajatuha
tatagayaru ẹwà ayé sì ní tatagayaru òun náà máa yí padà. bí ẹwà èèyàn náà ni ọkọ̀ fáyìn ń bọ̀ bá yá a máa kọlà láìkọ tẹ́lẹ̀ ń bọ̀ bá yá irun bá wọ́ funfun ẹni tí ń funfun yìí. ẹlòmíì bẹ wọ́n tún wá ní sóun náà nù òun náà ni àgbàdé ni àtòwò Nàìjíríà tí wọ́n kó jẹun náà jẹ́ wọ́n balance báwọn gbogbo ìpè tí wọ́n sẹ́yẹ̀ wọ́n ti kákò níbi alábàáhùn àwọn nù wọ́n máa nàka sẹ́lómi ẹlòmíì wọ́n gbé bí wọ́n gbé báàgì nísìnyí gbogbo owó Nàìjíríà tó kó jẹ kò rí ná kò ráyè ṣe. ọkọ̀ wa lóògùn gbogbo ẹni ọba ní dẹ́kun mọ́tò wa fi sànú ẹ̀wọ̀n yẹn yóò padà rí àánú. yóò padà rí àánú gbà àmọ́ táwọn gbé wọn ọ̀rá àánú gbà tó pé wọ́n fi àjẹ Nàìjíríà gbà wọ́n bẹ̀ẹ̀ wọ́n dààmú Nàìjíríà gbà wọ́n bá ẹ̀rí wọ́n fi rúlu Nàìjíríà àṣẹkùn ni wọ́n fi ìyà ni wọ́n fi yá. ipò kan lọ wà ní ẹgbẹ́ kan lè yẹn wà pẹ̀lú rẹ ni rí ipá wọn yẹn rẹ́rìn látara rẹ̀. bẹ́ẹ̀ni ọ́fíìsì kan lọ wà ní ẹ̀yìn ọ̀gá tẹ wà lọ́fíìsì ẹ̀yìn àwọn èèyàn rẹ́rìn lára yín. bí ẹkún bá ń bẹ́ ń pamọ́ fún ọ yóò padà dẹ̀rín. yóò dẹ̀rín tó pọ̀ àwọn kan lẹ́nu. àmẹ́ni tí ń bá ń pààyàn lẹ́kún lónìí. yóò sunkún gbẹ̀yìn. bẹ́ẹ̀ni bá ń bẹ́ ń pamọ́ yóò padà dẹ̀kún. yóò dẹ̀kun ni ẹ dákun ẹ ṣe dáadáa. ìtàn sọ ìyàwó la fẹ́ràn yín jù. àwa la fẹ́ràn yín jù gbogbo ń ta bá sọ ń bíbá yìí. ọ̀rọ̀ afẹ́ káàtì bọ̀ tán yóò dá. afẹ́kẹ́ da alábọ̀ la fi ń sọ o. afẹ́ wàsílám ó ní fala tagitaru biha má yí padà pẹ̀lú ayé ògbà àjọ ọmọ ìyá mi à ntayé bá ń ṣe làwọn náà ń ṣe nísìnyí ẹ dákun ẹ gbé sí náà fù wá ẹ máa yọ àìsí bẹ́ẹ̀ o. àwọn obìnrin nísìnyí ntayé bá ń ṣe là ń ṣe 3 sum 4 sum ó ní wọ́n ọmọ ìyá mi má bá wọn ṣe o ọ sọ mú bọ̀ báyà. ń kọjá lọ́nu. ọ̀ ń lọ́nu waliyakun baytukal masjid. ó ní wà Abu Darda jẹ́lẹ̀ rẹ̀ wá jẹ́ mọ́sálásí tẹ̀sùbá lọ́wọ́ rẹ̀ máa pè Ọlọ́run. tudhakirukal akhirah. bẹ́ẹ̀ ni afẹ́ wàsílám afẹ́ wàsílám ibi tá à ń lọ lónìí òun láti lọ́hùn. àti darí báyìí àmọ́ kí lẹ fẹ́ sọ fáyé pẹ̀lú ìlú bí bàbá wa Abdulrahman gómìnà wa wọ́n ti tún ìlú ṣe yìí ẹ wo ọjà ni. ọjà ọwà òkè. bẹ́ẹ̀ bá dọ́jà ń gbà kan ẹ nífẹ̀ẹ́ lọ́jà àní bàbá bẹ́ẹ̀ lọ báńkì UBA ni lọ́ọ́ ṣe nǹkan ó àyàwó sì kàwé pé wọ́n lọ́hùn àkọ́kọ́ ń bo láàgbé mọ́tò sí ẹlẹ́ẹ̀kejì bó láàṣẹ rìn bẹ́ẹ̀ tí ń fàyà sọ eléré lẹ́ẹ̀mọ̀ fàyà sọ ẹlẹ́ja bẹ́ẹ̀ tí ń tẹ kíní mọ́lẹ̀ lẹ́ẹ̀mọ̀ fàyà sọ ń kùkùmbà bẹ́ẹ̀ tí ń lọ kíní kan lẹ́ẹ̀mọ̀ fàyà sọ ní wọ́tàmẹ́lọ̀ wọn ni ò sì mọ́ níwọ̀n yìí. bàbá Abdulrahman bá dé gómìnà rí ó clear everywhere ṣé títa ríro là á kọ là á fẹ́ wàsílám tọ́ba jìnnà tán ní wádìí tuntun ẹ̀ ṣé báwo ní sìn ẹ wọjà ìmọ̀ràn wo lẹ́gbàá gómìnà lórí tó kù. ọlọ́wọ́ bá wa dúpẹ́ fún bàbá gómìnà àwọn wáàsí tá à ń ṣe bọ̀ látàárọ̀ iná ń wáàsí wọn ibi tẹ́ ẹ wà lónìí òun kádàrá Ọlọ́run ló gbé yín débẹ̀. bẹ́ẹ̀ ni kì í ṣe agbára wọn. agbára kọ́. ọkàn wọ Ọlọ́run ni wọ́n fọ kàkà rọ́bùn bí zònú bí yọ̀ká kẹ́zù. la ilaha illallah. ọgbẹ́ni àbòsí ilẹ̀ ṣe lára pẹ́ ń tọ́nà ṣe òun náà ara títí ń bẹ́ ńlẹ̀ ni. bẹ́ẹ̀ni tí ń bẹ́ ńlẹ̀ náà lẹ́tún ṣe. ètò ní. àwọn tó bá sì dúró bí ọ̀hún àwọn náà wọ́n pè táwọn adúró tẹ́lẹ̀ kọ̀ yà wọ́n ń bẹ̀. bẹ́ẹ̀ni. àmọ́ kò ṣeé fi pẹ̀lẹ́pẹ̀lẹ́. láyà àtàmìlẹ́mú bí sọ̀húlà irun mú ò ṣeé fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ fà. bẹ́ẹ̀ni. ẹ̀rọ̀jú náà ni èyí tí wọ́n lé kúrò níbi èyí tí ẹ̀rọ̀jú náà ni àmọ́ bàbá wa gómìnà ibi tó bá tó kù náà ẹ dákun ẹ má gbàgbé bẹ. ẹ má gbàgbé bẹ o dáwọn náà ń jẹ àwọn mi o. bẹ́ẹ̀ni ẹ lọ bá wọn ṣe tibẹ náà torí àdìsẹsẹ máa kà á fún yín gbogbo ẹlẹmọ gbogbo ẹlẹmọ kejì nípa pé ètò kẹ ẹ mójútó wa yìí Ọlọ́run ló kó wa léyìn lọ́wọ́ kẹ ẹ mójútó wa yìí ẹ̀yin bá ń lọ nísìnyí kódà bí eṣinṣin bá tó fò láì bí ọmọ fò yín lọnu àbú Ọlọ́run bẹ pẹ̀lú yín ẹ sì ṣètò ara yín bẹ́ẹ̀ lẹ ti ṣètò bí tálíkà náà ó ṣe máa lọ tí èmi rẹ̀ ó balẹ̀. tẹ́mi rẹ̀ ó balẹ̀ tálíkà ó máa lọ tí ó filẹ̀kùn lẹ̀ jẹ́jọ́ mọ̀ pé ẹ tilẹ̀kùn ní ẹ bá ń parí lásán tẹ́mi rẹ̀ ó balẹ̀. àwọn kan ni wọ́n kàn gbé àwọn agbébọn kan wọ bẹ́ẹ̀ náà ni wọ́n sì ń waste life. wọ́n sì pa gbogbo wọn yẹn. irú àwọn eléyìí wọ́n ó ṣe sùn ní ìsìn tí wọ́n fi rí lé oṣù ká. àbáyé wàsílám ní Gombe wọ́n sọ ọdún Easter àwọn tí wọ́n ṣe yìí àwọn kírísítẹ́nì wọ́n sì ń lọ wọn wọ́ọ́rọ́wọ́ lérí títì wọ́n sì ń dárin lọ àwọn kankan páàkì ọkọ̀ bẹ́ẹ̀ wọ́n sì gbé ìbọn jáde wọ́n sì ń waste ilà ẹ̀mí bíbalẹ̀ wá dàbámu. wọ́n sì ń waste wọn láìṣẹ̀ láìrò. ẹnìkan wọn sọ̀rọ̀ ní ìlú tí wọ́n bá ti ń dẹ̀jẹ̀ ẹlẹ́kẹ̀ẹ́ rojú mu ní eléyìí kéré náà àwọn ètò ti dálẹ̀ tẹ́lẹ̀ kẹ́ẹ̀tọ́ mọ̀jọ́ máa lọ bẹ́ẹ̀ mọ́ ni. ẹ dákun ìjọba Nàìjíríà ń pàrọwà sí ẹ mójútó orílẹ̀-èdè Nàìjíríà yìí torí Ọlọ́run. etí àwa fẹ́ sọ ni pé ẹni tí ń bá rí i pé ìtò oúnjẹ lọ́wọ́ yìí náà ni kì í ṣe kí wọ́n tó kó wọn padà síbẹ̀ mọ́ ọ̀kan nu àwọn kan sì ń jẹ lọ́wọ́ ní àwọn tó ṣẹlẹ̀ kejì sí. bẹ́ẹ̀ni. ẹ dákun èyí wọn ẹjọ́ mọ́ nú èrò ẹ̀mí yín
ntọ́ yẹ kọ́ kàn nísìnyí pé bó láti mójútó ń ta àti ìrísẹ́. La ilaha illallah. àwọn arẹ́kù òun bí ẹgbẹ́ kan bọ́ bí ẹgbẹ́ kan yìí wàhálà lẹ̀ ń dálẹ̀. wàhálà ni. ṣe bí ẹ wà tẹ́lẹ̀ ẹ rí ṣe mọ́ ni. ẹ bàjẹ́ ń bẹ̀ ni. ẹ wá ń rékù òǹbí ẹ dàrú ń bẹ̀ ni. àwọn eléyìí náà tó ń rékù òǹbí tí wọn tó bọ́ bí ọ̀kan kìí sì ṣe torí ìfẹ́ tálíkà. ẹ jẹ́ àyàgùn ọmọ ntàn wí ọkọ ònú PDP ọbọ̀nù APC kí ló ní ọkọ ònú PDP ọkọ ònú APC ọ̀nbọ̀nù PDP kí ló ní ọkọ ònú APC ìwà rẹ̀ ọ̀dà ni ọ̀dà lẹ́dà ni. kí ló ń wá ń bi PDP tó sì ń bẹ̀ tẹ́lẹ̀. tó kí ni kí ló wá lọ. tọ́ka ṣe pé torí tiwa ni ẹni máa ṣe bá. ẹni máa rékì torí àpò tí ilẹ̀ mi rékì. ẹ ṣàánú tálíkà. ẹ rántí tálíkà ọlọ́run ó bí yín. tálíkà tí ó sì jòkó jẹ́ tí ń retí 5,000 yín òun náà ẹ̀yin náà lẹ sọ́ dà bẹ́ẹ̀. ẹ̀yin lẹ sọ́ dà bẹ́ẹ̀ o ẹ̀yin lẹ sọ́ dẹni tí ń pòfóló. ẹ̀yin ni ẹ̀yin lẹ dá wàhálà alẹ́. ẹ̀yin náà lẹ sọ́ dà bẹ́ẹ̀ ẹni kí kó o mọ̀ gbà kí ni. kó o mọ̀ gbà kí ni. òun èjẹ ọmọ èjẹ. ọwọ́ ni kí n má gbà. tọ́ ọ ní bí ọ̀tún la wọn bá bàjẹ́ kó ya bàjẹ́ òun ọgbà náà ni. ó ní bí tẹ́lẹ̀ ni wọ́n bá dàrú kó ya dàrú òun ọgbà. ẹ̀yin náà kọ́ ni. ẹ dákun ẹ̀yin lẹ sì sọ wọ́n dà bẹ́ẹ̀. ọlọ́wọ́ bí kálukú wa ọ̀dọ̀ wọ yẹn ẹtún lu wa afẹ́ wàsílám ìbéèrè mẹ́ta náà lání. a sì ń retí ẹ tí ó kọ́kọ́ pè wọlé ẹ sì kú lẹ́gbẹ̀ẹ́ rédíò yín yẹn àbí kẹ́ ẹ pa kẹ́ ẹ fi bá wa sọ̀rọ̀ tán. ìbéèrè mẹ́. naam. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu kí ló kó yín ẹ dákun bọ̀lẹ̀ tí ń pè. Kamaluddin Taofiki Okolo láti di àpẹ sọ gbọ́ programu yìí láti bẹ̀rẹ̀ dópin. ọ̀dà kí ló gbọ́. ẹ̀rí gbà mẹ́ gbé bọ́ra. tí wàá gbé bọ́ra wọn gbé lura wọn gan. ẹ tún sọ̀kan sí i. tún wí kan sí i. o tún kì í náà bọ̀. o tún kì í bọ̀ àmọ́ torí pé ọ̀n bàbá máa ń gbóòórùn pọ̀ ń gbọ́. ọ̀ ń gbọ́ àmọ́ àti pé o tún wá ń jó kọ bàbá wa Alhaji àgbà mọ̀sẹ̀gbà fà wa máa bọ̀ wá máa bọ̀ ẹnjìnìá Kalẹ́kà wo ni fún ọ ní sẹ̀mó kan o sì tún gba 2,000 owó mọ́tò. ẹnjìnìá Kalẹ́kà wo. látọ̀dọ̀ Mustapha Jaji. Abdulsalam Shehu Jaji látọ̀dọ̀ Abdulsalam Shehu Jaji òun náà fún 2,000. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. kí ló kọ yín. Ibrahima láti Takudi mọ́ ẹ gbọ́ programu yìí dáadáa. kí lẹ wí hùn. ọgbọ ọdà sàárà náà wọn ní àfisí wọn bọ wá gbàsẹ mú kan ní Diamond FM. àwa náà ti ń gbèsè mọ kalẹ̀ à ń ṣe sùúrù náà ni. àwa náà à ń ṣe sùúrù ni o bá ti ń gbèsè mọ kalẹ̀ yìí o. bàbá gbé lórí tiwa ní òṣèjẹ. bàbá gbé lórí wa ó ṣe jẹ o àmọ́ sàárà wọn ní àfisí fún yín kó àgbàsẹ mọ látọ̀dọ̀ ta ni látọ̀dọ̀ ìyáálé kan Eleko Petro. gbẹ̀yìn tẹ lówó lọ́wọ́ ní ẹ̀ ṣe sùúrù ẹ̀ máa ha. Abdulsalam Shehu Jaji ó sì ní afọ́n 2,000 tó fi wọ mọ́tò. ìbéèrè kẹta à ń retí ẹni tí ó gbà. ẹni gbélé iṣẹ́ yìí náà kalẹ̀ ṣe sùúrù ni ẹ mọ̀ sí wá sí mbẹ́. ẹni ó gbélé iṣẹ́ yìí kalẹ̀ bàbá fi olú àwọn náà ṣe sùúrù ní pé ẹ máa wá sọ nípa ìsìn. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu kí ló kọ yín bọ́lẹ̀ tí ń pè. ń bọ́lẹ̀ tí ń pè. kí ni jẹ́ ismi o sókò náà nù. èmi tún ṣe bó kọ lè yín náà ni Mubarak láti ànífowó ṣe ànífowó ṣe yìí mo ti mọ ibi tó ti béèrè wọn ilé ọmọ kí ó wà kanu Abdullatif ọlọmọ bọlẹ jẹ kí ló gbọ́ lórí ètò yìí. Allahu Akbar. kéèyàn ọmọ mu gbó ọmọ mu tí. kéèyàn ọmọ mu gbó kọ́mọ mu loud
kọ́mọ́ mu mólì kọ́mọ́ la rebenol kọ́mọ́ mu gógóró àwọn kìnnìkan mú ni ọ̀dà máa bọ̀ ambassador Tajudeen Ọlẹ́sìn ní kí n fọ́n sẹ̀ mú kan ambassador Tajudeen honorable Abdulsalam Shehu Jaji ọwọ́ ni fọ́n ní 2,000 kó fi wọ́n mọ́tò máa bọ̀ afẹ́ Abdulsalam ẹ bá wa àfa sọ̀rọ̀ ní ìṣẹ́jú mẹ́ta bóun ni káwa àfa ọmọ sí ní sàmánì tán lóye. a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim summa awrathna alkitaba alladhina istafayna min ibadina wa minhum zalimun li nafsihi wa minhum muqtasidun wa minhum sabiqun bil khayrati bi idhnillah. la ilaha illallah. dhalika huwa al-fadl al-kabir. a'udhu billahi a'udhu billahi minash shaitanir rajim. kò sẹ́ni tọ́rọ̀ náà bá wí. kò sí. bismillahir rahmanir rahim. thumma awrathna alkitaba alladhina istafayna min ibadina. ثم أورثنا الكتاب الذي اصطفينا من عبادنا ومنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله ذلك الفوز الكبير ذلك هو الفضل الكبير. Ọlọ́run sọ fún Ànábì Muhammad sallallahu alaihi wasallam tabati ni summa nǹkan kan bọ̀ ọ̀rọ̀ kan ní ń bọ̀ tẹ́lẹ̀ àmì ìtawà fẹ́ lò summa awrathna alkitaba alladhina istafayna Ọlọ́run ní àwa la jogún tírà fáwọn tá a sàlẹ̀ sànú àwọn ẹrú wa àṣẹ ẹni ó bá kéwú ẹ̀sà Ọlọ́run ni wọn ẹni ó bá kéwú tọ́lọ̀ ń bò ní mímọ́ mọ́ ẹ̀sà Ọlọ́run ni èèyàn ni Ọlọ́run náà wọ́n ń bẹ nù wọn náà bá ti sàwọn lẹ́sàn ń bẹ nù wọn wa minhum zalimun li nafsihi bó ti mọ kéwú tó náà alábòsí ni ọ sábòsí fẹ̀mí ara ẹ̀ orí nítorí ó mú òdodo ìwọ̀n pa á láró ń pè nírọ́ ọmọ orídìí ọ̀rọ̀ ọmọ bí eléyìí ṣe jẹ́rìí bóyá torí tí ó jẹ bóyá torí tí ó mu tóyà torí kí gbogbo kó fi ní súrà torí kó fi ní súrà káwọn èèyàn mọ̀ àbọ̀fẹ́ dàlúrú àbọ̀fẹ́ sọ ní sọ pé tèmi ni ẹ máa mọ̀ kó fẹ́ fi jọ̀gá tọ́lọ́hún ò fi jẹ òun ni zọ́ọ̀lì múndì nafsi ẹlẹ́ẹ̀kejì ni wàmí ní hàn muqtasidun àwọn kan bẹ nínú ọlọ́mú ní mímọ́ àáfàá ni àmọ́ tó bá ṣe dáadáa díẹ̀ yọ ṣàìdá díẹ̀ wọ́n bá rí bí lónìí èwo ni àtúnṣe yìí nà ó tún yí mọ́ wọn lọ́wọ́ nù ọba ìtúnṣe dáadáa ọba ìtúnṣe dáadáa nìkan àtúnṣe dáadáa. khalatu amalan salihan akhara sayyi'an. tọ́ba sàbúrò ọba ṣe dáadáa díẹ̀ yóò fi gbẹ̀yìn yóò fi aburú rẹ̀ lé. yóò bá aburú yóò fi bàjẹ́. àmọ́ tí gbẹ̀yìn tọ́lọ́run wá wíwùn lọ da èmi àti ẹ ọlọ́run já wà nù wọn. àwọn sabiqu bil khairat wọ́n mọ̀ sálápá ń tètè pé dáadáa lẹ́ẹ̀mọ̀ bá wọn àmín wọ́n mọ̀ ṣàtúnṣe wọ́n mọ̀ ṣètúnṣe gbọ̀n ní bàǹkẹ́jẹ́ ọlọ́run ṣe bẹ́ẹ̀ fún yín. ìkẹyìn àtọ́lá tó gbé. àmín. àforíjìn lọ́gbọ́. àmín. kọlọ́ba Abdulrahim oníwàsí àgbáyé àbá mi dáadáa. ìkẹ́ àtọ́lá tó pé o àforíjìn lọ́pọ̀lọpọ̀. ìkẹ́ àtọ́lá tó pé àforíjìn lọ́pọ̀lọpọ̀. ọlọ́wọ́ látà wí bàbá wa ìmáàmù sọ̀tọ̀ níta ń bá mi fẹ́ ọlọ́wọ́ máa ṣe fún yín bàbá wa sàyé àti nù. salatu rabbi wa salamu ala abina alaji àgbà. Olúwa salatu rabbi wa salamu babalájí àgbà babalágége ọlọ́mọba kẹ́ wọn babalágbàjì ọlọ́mọba kẹ́ wọn agbárígidó ọlọ́mọba kẹ́ wọn tòkóńkòbé ọlọ́mọba kẹ́ wọn babawalekọ̀ ọlọ́mọba kẹ́ wọn àtẹnikẹ́hù tí ọba tẹ̀lé ń tọ́ba ké alẹ́nikẹ́hù tí ọba tẹ̀lé ń tọ́ba ké afẹ́wọ̀ Islam ẹnikẹ́hù tí ọba tẹ̀lé ń tọ́ba ké kéhù ṣètánì ní kò ní tún àmì ẹnikẹ́hù tí ọba tẹ̀lé ń tọ́ba ké. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuhu.